Listen to your zodiac signs daily predictions for today, Thursday, March 6, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run. Mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Thursday, March 6 ọdún 2025 tí a wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Bẹ́ẹ̀ sì lẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan yan Harris, ẹ̀yin tá a bí láàrin March 21 sí April 20, lẹ́ni ẹ máa wà determine púpọ̀, agbára kankan máa wà fún yín láti gbájúmọ́ṣẹ́ dáadáa. Bákan náà kí ẹ rí dájú pé ẹ dènà sí gbogbo nǹkan tó bá fẹ́ máa fún yín ní distraction pátápátá, kẹ́ gbájúmọ́ nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ lọ́jọ́ tòní. Ó wá ṣeé ṣe kí iṣu kékeré àbí ìfàǹfà kékeré kó fẹ́ wá ní àyíká ilé yín, tèyí sì lè fẹ́ fa tension púpọ̀ fún yín. Ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ rí dájú pé ẹ mú sùúrù lò kí ẹ lè jọ̀wọ́ ìjà lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ẹ rírí owó nígbà tẹ́ ò lérò níbi iṣẹ́ yín lọ́jọ́ tòní. Bákan náà sì rí, kí ẹ rí dájú pé ẹ náwó nínú àpà, kí ẹ rí dájú pé ẹ ṣọ́wó ná dáadáa, kí ẹ fowópamọ́ dára púpọ̀. Kí ẹ wá rí dájú pé ẹ ṣọ́wó ná, kí ẹ má náà àpà kó má bàa affect yín ní ilé, kó má bàa bí tension mí nílé. Kẹ̀kẹ́ sara lọ́jọ́ tòní pẹ̀lú ojú àánú, kójú àánú yín má pọ̀ ju bó ṣe yẹ lọ. Ẹ má ṣàṣejù lórí ohunkóhun. Kí ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín kó ohunkóhun lè ní. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tá a bí láàrin April 21 sí May 20, ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀ lọ́jọ́ tòní. Kódà ẹ lè ṣàṣeyọrí látara títẹpá mọ́ṣẹ́ yín lọ́jọ́ tòní níbi iṣẹ́ kíṣẹ́ tẹ́ bá ń ṣe. Ẹ̀yin tẹ́ jẹ́ businessmen, ẹ máa ríre dáadáa níbi iṣẹ́ yín lénìí. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí ẹ gbowó kan téèyàn jẹ yín lọ́jọ́ tòní, tàbí ẹ bá fẹ́ béèrè owó àbẹ́fẹ́ yá lóònù, ẹ lè rí yá lọ́jọ́ tòní ní ìrọ̀rùn. Kẹ́ wá kíyèsára pẹ̀lú díìlì tó jọmọ́ ti bísínẹ́sì lọ́jọ́ tòní, kó má bàa jẹ́ pé bóyá ó máa fẹ́ gbà yín lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára, kí ẹ ní ìrètí gbogbo nǹkan máa dára, kí ẹ má ṣe ṣojú kòkòrò nǹkan ju bó ṣe yẹ lọ. Ẹ má ṣe nǹkan tó lágbára jù ẹ̀mí yín lọ. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má finú tán yànjú, kẹ́ má gbára lé yànjú lénìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tá a bí láàrin May 21 sí June 21, ó ṣeé ṣe kẹ́ wà highly sensitive lọ́jọ́ tòní, tàbí kẹ́ tètè máa wòye sí nǹkan téèyàn kan nílò àbí nǹkan tó ṣẹlẹ̀ sí èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ yín. Ẹ̀yin sì lè fẹ́ jẹ́ kí ẹ náwó púpọ̀ lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe lọ́jọ́ tòní kí ẹ ṣe mistake látara sentiment yín. Kí ẹ rí dájú pé ẹ gbọ́ ohun tó ń sọ sí yín lọ́kàn, kí ẹ mú ohun tó ń sọ sí yín lọ́kàn lọ́rẹ̀ẹ́ tímọ́tímọ́ yín. Pàápàá tí ẹ bá wà confused, ọjọ́ tòní sì wà jọ́jọ́ tó dára púpọ̀ fún yín láti fi gbé ìgbésẹ̀ èyíkéyìí. Tí ẹ bá lè kàn sí èèyàn kan tẹ́ ẹ̀ rí ní rí pé ni yóò gbà ti yín níbi iṣẹ́, tẹ́ bá lè kàn sí wọn lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ìyẹn tún bí kí ìrẹ́pọ̀ yín tún dánmọ́rán, kẹ́niyẹn tún gbà ti yín lénìí. Kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ rẹra yín lẹ̀, kẹ́ sì wà determine. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tá a bí láàrin June 22 sí July 22, lẹ́ẹ̀ni àìbalẹ̀ ọkàn ní fẹ́ wáyé. Ó ṣeé ṣe kó nira díẹ̀ fún yín láti gbájúmọ́ nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ níbi iṣẹ́. Ṣùgbọ́n kẹ́ rí dájú pé gbogbo nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ lẹ tiraka láti rí dájú pé ẹ ṣe wọ́n. Tẹ́ bá tún gbọ́rin lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kí yẹn easy yín díẹ̀, kó jẹ́ kí stress yín tún dínkù. Bákan náà sì rí, ó ṣeé ṣe kí issue fẹ́ wáyé láàrin èèyàn àti àwọn tí ẹ̀dìjọ́ ń ṣe papọ̀ lénìí.
ẹ fọpọlọ pípé ṣe é kí ẹ lè borí. Ó dára kí ẹ fowópamọ́ lénìí, ẹ gbọ́dọ̀ náwó ànájú àbí náà àpá lọ́jọ́ tòní. Bákan náà sì rèé, tẹ́ bá ti ń fèsì issue lórí ọ̀rọ̀ owó látijọ́ mẹ́ta, ó ṣeé ṣe kí ẹ rí ire owó kan níbi tẹ́ ẹ̀ ti lérò lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ló ṣeé ṣe kí ẹ gbọ́rọ̀ yín ayọ̀ kan látọ̀nà jíjìn lénìí tá mú kínú yín dùn. Ẹ má wá sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. Ẹ gbà láfíà láyé ibikíbi tẹ́ bá wà, kẹ́sì má ṣe jẹ́ kí ìmọ̀lára yín lágbára jù yín lọ lénìí. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tá a bí láàrin July 23 sí August 22, lénìí ó ṣeé ṣe kí ẹ wà bored bákan, kẹ́ kó dàbí ìgbà pé nǹkan sú yín, pàápàá àwọn tó wà láyìíká yín lè máa frustrate yín bákan. Ṣùgbọ́n ó ṣeé ṣe kí ẹ ṣalábàápàdé ènìyàn kan tó máa ṣe kókó sígbésí ayé yín. Ẹ̀yin tẹ́ wá ń lò ràwọ̀ yìí tó ṣe pé ẹ̀ ń fèsì àwọn kùdìẹ̀kudiẹ lórí ọ̀rọ̀ owó látijọ́ mẹ́ta, ó ṣeé ṣe kí ẹ rí owó kan níbi tẹ́ ẹ̀ ti lérò lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lẹ́yìn náà tún lè gbọ́rọ̀ ìyá ayọ̀ kan láti ibì kan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún, kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ rẹra yín lẹ̀ lénìí, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn dára. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ off white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tá a bí láàrin August 23 sí September 23, ọjọ́ tòní máa dára púpọ̀ fún yín o. Kódà ẹ lè jẹ́ni tó máa popular jù níbikíbi tẹ́ bá lọ lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ sísọ yín àti ẹ̀bùn tọ́lọ́run fún yín máa jẹ́ kẹ́ ṣàṣeyọrí lórí iṣẹ́ tí ẹ bá ń ṣe lénìí. Ẹ̀yin tẹ́ wá ń struggle láti ríre gbámú látijọ́ mẹ́ta, ó ṣeé ṣe kẹ́ ẹ rí owó níbi tẹ́ ẹ̀rọ kàn tẹ́lẹ̀ lọ́jọ́ tòní. Ó sì ṣeé ṣe kó wùn yín láti dá wà ju kí ẹ wá lẹ fẹ́ máa báwọn èèyàn ṣe lọ lénìí. Ó ṣeé ṣe kí ẹ lo àkókò àti ìgbà yín lásìkò tẹ́ bá free láti fi tún lé ṣe tàbí láti fi wà lẹ́yìn nìkan. Kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, kẹ́ rẹra yín lẹ̀, kẹ́ sì pọ́n tèwe tàgbàlé dára. Sapphire blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá ìṣẹ́jú 15 lọ́sàn-án sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23, ẹ máa rí àwọn ìyípo padà dáadáa kan nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Tí tẹpámọ́ṣẹ́ tẹ̀ ń tẹpámọ́ṣẹ́ lénìí àti ìgbárùkù tí táwọn mọ̀lẹ́bí yín fún yín á bí kí nǹkan tẹ̀ ń fẹ́ kó tó yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá ti ń wòye sí pé fẹ́ gba lóònù, tàbí tó bá níṣẹ́ kan tí ẹ ti ń ṣe látijọ́ mẹ́ta tẹ́ wá fẹ́ gba lóònù nítorí tiẹ̀ lọ́jọ́ tòní, irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ máa dára fún yín. Kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ kí ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dára, kí ẹ free mind yín, kí ẹ sì má ṣiṣẹ́ ohun tó lágbára ju ẹ̀mí yín lọ, kí ẹ sì jẹ́ kára yín yá gágá pẹ̀lú. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Gbogbo àkókò tá a wà látòwúrọ̀ ṣáájú aago 4 ní àkókò tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tá a bí láàrin October 24 sí November 22, ó ṣeé ṣe kẹ́ wà concern nípa ọ̀rọ̀ ìgbésí ayé yín dáadáa lọ́jọ́ tòní. Ìpòrúurú ọkàn yín lé lékè kàdíẹ̀ lọ́jọ́ tòní, tí èyí sì lè fẹ́ jẹ́ kẹ́ má wà sàté rárá lọ́jọ́ tòní. Kẹ́ mọ̀ pé gbogbo nǹkan ìpátá ló máa kásẹ̀ ńlẹ̀ láìpẹ́ láì jìnnà, tẹ́ sì máa padà wà ní ìdùnnú. Àwọn kan tó ṣe pé wọ́n jẹ́ opposite sex sí yín, ó ṣeé ṣe kí ẹ rí ìrànlọ́wọ́ látara wọn, tó ṣe pé ó lè jẹ́ ìrànlọ́wọ́ owó àbí ìrànlọ́wọ́ lórí ọ̀rọ̀ iṣẹ́ yín. Kẹ́ má ṣàṣejù lórí ohunkóhun, kí ẹ rí dájú pé ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún, kẹ́ jẹ́ kára yín yá gágá, kí ẹ sì má ṣe sán pé nǹkan ń so yín àbò rẹ́yìn ju bó ṣe yẹ lọ. Aago 12 kọjá 30 ìṣẹ́jú lọ́sàn-án sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22, tó bá ṣe pẹ́ sí ń fèsì àwọn challenges kan ló gbésí ayé yín látijọ́ mẹ́ta, ó ṣeé ṣe kẹ́ rọ́nà àbáyọ sáwọn challenges náà lọ́jọ́ tòní o. Ẹ rí dájú pé mọ́kànbalẹ̀, kí ẹ mú sùúrù lò dáadáa, ìyẹn máa ràn yín lọ́wọ́ dáadáa lénìí. Bẹ́ẹ̀ sì ni ọjọ́ tòní ẹ máa rí ìdùnnú, àwọn nǹkan dáadáa sì máa ṣẹlẹ̀ lénìí, ṣùgbọ́n ẹ má ṣe criticize ẹnikẹ́ni kó má ba ṣàkóbá fún ìlera ara yín o. Bẹ́ẹ̀ sì ni kí ẹ tún ṣọ́wó ná lọ́jọ́ tòní, kí ẹ má nànú àpà rárá lórí okòwò, pàápàá lórí ohun ìgbafẹ́. Kẹ́ kíyèsára, kẹ́ rí dájú pé ẹ fowó pamọ́, ó dára ju kẹ́ náwó nú àpà lọ. Ẹ má jà, ẹ má fa fanfà pẹ̀lú yàn, ẹ bá wọn yàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí dára. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tá a bí láàrin December 23 sí January 19,
ó ṣeéṣe kó máa wọ̀nyí láti rìnrìn àjò kan lọ́jọ́ tòní, ṣùgbọ́n oríṣiríṣi nǹkan máa wà lọ́rùn yín púpọ̀ lọ́jọ́ tòní tó sì lè fẹ́ ṣàkóbá díẹ̀. Ṣùgbọ́n o, ìrìn àjò tẹ́ bá fẹ́ rìn lénìí ẹ máa rí wọn rìn lọ́jọ́ tòní. Ẹ wá kíyèsára, ẹ máa rìnrìn àjò tó jọmọ́ ọ̀nà jíjìn ju bó ṣe yẹ lọ, torí ẹ lè má fi bẹ́ẹ̀ nílé rárá pípé láti rìnrìn àjò ọ̀nà jíjìn lénìí, láti jẹ́ kí ìgbésí ayé yín lọ bó ṣe yẹ kó lọ dáadáa lénìí àti kọ́rọ̀ owó kó dé dúró dáadáa. Kẹ́ rí dájú pé kíyèsára pẹ̀lú bí ẹ ṣe ń ná owó sí, kẹ́ gbájú mọ́ṣẹ́ dáadáa, kẹ́ lè rere gbámú lénìí, kẹ́ má ṣe rìnrìn òru lénìí kò dára. Bẹ́ẹ̀ sì ni ó dára kí ẹ pàṣírí mọ́ lórí ọ̀pọ̀ nǹkan tí ẹ bá ń gbà lérò àbí tí ẹ bá ń ṣe kó lè tètè já sáyọ̀ kó já síre fún yín. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tá a bí láàrin January 20 sí February 19, ó ṣeéṣe káwọn yípo padà rere kan ṣẹlẹ̀ nígbésí ayé yín lénìí. Ẹ̀yin gan fún ayé lè fẹ́ máa wòye sí àwọn ìwà kan tẹ́ ń wò tí ó tọ́ láti gbé dànù lẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ máa tún máa wòye sí ọ̀rọ̀ marriage yín, ọ̀rọ̀ relationship yín lọ́jọ́ tòní. Ẹ máa fojú tuntun wò, ẹ máa tún bá lọ ẹ̀já dá sí ju ti tẹ́lẹ̀ lọ. Ọjọ́ tó dára láti fi introspect lọ́jọ́ tòní jẹ́ kẹ́ lo àkókò ọjọ́ tòní láti fi tún mọra yín dáadáa sí, kẹ́ tún wòye sí nǹkan tẹ́ tún lè ṣe fún ìdàgbàsókè ìgbésí ayé yín. Múdù yín máa dára púpọ̀ lọ́jọ́ tòní, ṣùgbọ́n àwọn nǹkan kan lè ṣẹlẹ̀ lọ́jọ́ tòní tó tún lè fẹ́ ṣàkóbá fún, tó lè affect múdù yín o. Bóyá kí nǹkan kan sọnù tẹ́ máa ṣàwárí ẹ̀ pé gbogbo fi sí. Ó ṣeéṣe kí ẹ tún ní tẹ́ńṣọ̀n kékeré kan látara ìhùwàsí mọ̀lẹ́bí yín kan lọ́jọ́ tòní, ṣùgbọ́n kẹ́ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín tẹ́ bá ń bá wọn sọ̀rọ̀ lénìí. Ẹ wá ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn. Kẹ́ rí dájú pé ẹ kanra mẹ́nikẹ́ni, kẹ́ sì yé dáadáa sáwọn èèyàn lénìí. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tá a bí láàrin February 20 sí March 20, ẹ máa lè express ara yín dáadáa lọ́jọ́ tòní lọ́nà tó dára tẹ́ sì máa ràn yín lọ́wọ́ dáadáa. Tá jẹ́ kí àwọn èèyàn gbọ́ yín yé tí wọ́n sì lọ understanding pẹ̀lú yín dáadáa lénìí. Ẹ̀yin tẹ́ jẹ́ ṣiṣẹ́ máa wà very creative tí yẹn sì máa jẹ́ kí ìdàgbàsókè dé bá ṣẹ́ yín. Ó wá ṣeéṣe ká ìlera kékeré fẹ́ jẹyọ lọ́jọ́ tòní. Kẹ́ rí dájú pé ẹ ṣèké ara yín, kẹ́ tọ́jú ìlera ara yín dáadáa. Àwọn mọ̀lẹ́bí yín máa ṣe dáadáa sí yín lénìí. Kẹ́yìn náà wá rẹra yín nílẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ pàṣírí mọ́ lórí nǹkan tó bá jẹ́ ti yín. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má sọ̀rọ̀ àsọjù láwùjọ. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bọ Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.